wọ́gán agbanipa ìlú Èkó kan tí wọ́n ń wá nípìnlẹ̀ Ògùn rí àwọn ohun ìjagun olóró gbà padà. Ikọ̀ fìjìláńtì àti ọlọ́pàá náà wọ́gán afurasí ajínigbé méjì pẹ̀lú àjà ilẹ̀ nínú ilé àkọ́pàtì kan nípìnlẹ̀ Oǹdó. Afurasí ológun owó ṣekú pa ọmọkùnrin ọmọ ọdún 6 nípìnlẹ̀ Bayelsa gbé òkú ọmọ náà pamọ́ sínú àpò sàkà. Ó mà ṣe o, èèyàn kan farapa 62 ilégbèé ló jóná bí àwọn adaranjẹ ṣe ṣèkọlù sílùú Taraba. Àwọn agbésùnmọ̀mí ṣekú pa èèyàn 16, sọ iná sí 20 níye ilégbèé nílùú Plateau. Àjọ òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkó náwó gan èèyàn aláìnílélórí 84 lágègè. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Iléeṣẹ́ ọlọ́pàá náà wọ́gán agbanipa ìlú Èkó kan tí wọ́n ń wá nípìnlẹ̀ Ògùn rí àwọn ohun ìjagun olóró gbà padà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fi gbòòrò òfin gbé Wàsíù Akínwándé tí ọ̀pọ̀ mọ̀ sí olórí ẹ̀ṣọ́ tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí ògbóǹtarìgì agbanipa tí wọ́n ń wá nílùú Èkó ní ọ̀pọ̀ ọdún díẹ̀ sẹ́yìn. Arákùnrin ẹni ọdún 44 ni ó jẹ́ nínáwó gan lákòókò iṣẹ́ ìréde àwọn agbófinró ní ibùba rẹ̀ ní àdúgbò Àgbàdo nípínlẹ̀ Ògùn. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyin sọ wípé Akínwándé, ẹni tí ọ̀pọ̀ mọ̀ fún dídá ìgboro rú, ṣíṣèkọlù sí àdúgbò Mushin àti àwọn agbègbè rẹ̀, ni wọ́n ṣe bẹ́ẹ̀ tọpinpin lọ ìpínlẹ̀ Ògùn lẹ́yìn ìgbìyànjú láti náwó gan èyí tó ń já sí pàbó. Àtẹ̀jáde náà kà báyìí pé ìfigbóró òfin gbé ògbóǹtarìgì agbanipa àti olórí ikọ̀ aṣekúpani nínú ìtàn ìpínlẹ̀ Èkó lákòókò díẹ̀ sẹ́yìn, Wàsíù Akínwándé tí ọ̀pọ̀ mọ̀ sí olórí ẹ̀ṣọ́, àti rírí àwọn ohun ìjagun olóró ìbọn àti àwọn ọta ìbọn, àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀, àwọn ìwé ìrìnnà gbogbogbò gbà padà lọ́wọ́ rẹ̀. Afurasí náà ni wọ́n fẹ̀sùn kàn nípa dídarí àwọn ikọ̀ aṣekúpani fún ọdún 10 sẹ́yìn fún ìwà ọ̀daràn ìpalára tó fi mọ́ ìdigunjalè, ìṣekúpani tó jọ mọ́ ti ẹgbẹ́ òkùnkùn àti ìjínigbé. Hundeyin jẹ́ kó di mímọ̀ pé ògbóǹtarìgì afurasí agbanipa yìí jẹ́ afurasí tí wọ́n ń wá jùlọ nínú ìtàn ìlú Èkó. Ìfigbóró òfin gbèrè ọ̀hún jẹ́ àmì ìṣerere àṣeyọrí ní ti gbígbógun ti àwọn ìwà ọ̀daràn ìpalára tó ń dúnkokò mọ́ ètò ààbò àti ààbò wíwà lálàáfíà àwọn olùgbé agbègbè Mushin àti àwọn apá ẹkùn míì nípínlẹ̀ Èkó. Ìròyìn jẹ́ kó di mímọ̀ pé kọmíṣánná ọlọ́pàá Moshood Jimoh ti pàṣẹ fún igbákejì kọmíṣánná ọlọ́pàá lẹ́ka agbófinró tó ń rí sí ìṣẹ̀lẹ̀ ìwádìí ìfimúfínlẹ̀ ìwà ọ̀daràn láti léwájú ìwádìí tó lóòrìn kí wọ́n sì rí dájú pé wọ́n fi gbòòrò òfin gbé àwọn afurasí yòókù tó bá lọ́wọ́ nínú ìṣekúpani kí wọ́n sì fojú wọn wíná òfin. Ikọ̀ fìjìláńtì àti ọlọ́pàá náà wọ́gán afurasí ajínigbé méjì pẹ̀lú àjà ilẹ̀ nínú ilé àkọ́pàtì kan nípínlẹ̀ Oǹdó. Àdúpẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn fìjìláńtì rí àjà ilẹ̀ nílùú Èpìnmì Àkókó nípínlẹ̀ Oǹdó níbi tí wọ́n fura sí pé àwọn ajínigbé ló ń lo ilé náà láti fi àwọn tí wọ́n bá jí gbé pamọ́ sí. Ìròyìn náà ní àwọn afurasí méjì tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Èpìnmì Àkókó ní ọwọ́ tẹ̀ nínú ilé kan tí wọ́n gbẹ́ kòtò sí, tí àwọn fìjìláńtì àti ọlọ́pàá sì ní ìgbàgbọ́ pé ṣe ni wọ́n ń kó àwọn tí wọ́n bá jí gbé sínú kòtò náà. Lásìkò àbẹ̀wò àwọn akọ̀ròyìn sílùú náà láti fojú rí ilé náà àti kòtò tí afurasí yìí àti ojúgbà rẹ̀ gbẹ́, inú igbó ní ọ̀nà oko ni ilé náà wà, tó sì jẹ́ pé ilé ọ̀hún nìkan ló dá wà ní agbègbè náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, kòtò tí afurasí ajínigbé náà gbẹ́ sínú ilé àkọ́pàtì oníyàrá 3 náà jìn tó bẹ́ẹ̀ gẹ́ tí wọn kò lè rí orí ẹni tó bá wà nínú rẹ̀ níta. Ó sì ní àtẹ̀gùn, ó tún rẹ́ inú rẹ̀ dáradára. Ilé àkọ́kù yìí jẹ́ oníyàrá 3 tí afurasí náà sì rí i dájú pé òun fi nǹkan bo ojú fèrèsé rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ẹni tó wà níta kò lè rí inú ilé náà. Ṣùgbọ́n ohun tó jẹ́ ìyàlẹ́nu ni wípé afurasí ajínigbé yìí gbẹ́ kòtò sí ọ̀kan nínú àwọn yàrá náà, tó sì jẹ́ pé kòtò yìí yóò gba ó kéré tán ẹni 4. Ìwádìí fi hàn pé kò tí ì pẹ́ tí afurasí náà gbẹ́ kòtò náà nítorí iyẹ̀pẹ̀ tó gbẹ́ jáde ní yàrá náà sì wà lẹ́yìn fèrèsé yàrá
tí kòtò náà wà. Ibùsùn tí àwọn afurasí náà sùn sí sì wà ní inú ilé náà. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá àti fìjìláńtè ṣe sọ, ọ̀pọ̀lọpọ̀ oògùn abẹnugọ̀ngọ̀ àti àwọn ohun ìjà olóró tó fi mọ́ ìbọn, àdá àti àwọn ohun mìíràn ni wọ́n ṣàwárí nínú ilé náà. Lásìkò tó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Èpìnmì Àkókó, ọ̀gá àgbà fìjìláńtè ìlú náà Yusuf Taofeek Adesanya sọ pé ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìdòwú Arómọláṣe ló wá bá àwọn pé òun rí ìbọn kan. Adesanya ní kété tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí, wọ́n fi tó ọba ìlú náà létí, tí kábíyèsí sì pàṣẹ pé kí wọ́n gbé ọ̀gbẹ́ni Arómọláṣe wá sí ààfin ọba náà. Ọ̀gá àgbà ikọ̀ fìjìláńtè náà sọ pé kábíyèsí pàṣẹ pé kí ọkùnrin náà lọ mú ìbọn náà wá, ṣùgbọ́n ó sọ pé ó ti wà lọ́wọ́ ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Bàdà Tósìn. Ṣùgbọ́n Bàdà kọ̀ láti fi ìbọn náà sílẹ̀ pẹ̀lú àwíjàre pé Arómọláṣe jẹ òun ní owó. Adesanya ṣàlàyé pé kété tí kábíyèsí gbọ́ ọ̀rọ̀ náà, ó pe Bàdà pé òun yóò san owó tí Arómọláṣe jẹ́ kí wọ́n lè gba ìbọn náà láti fún àwọn agbófinró. Ṣùgbọ́n lẹ́yìn gbogbo akitiyan kábíyèsí ìlú náà tí Bàdà sì kọ̀ láti fi ìbọn náà sílẹ̀, ni wọ́n fipá lọ ilé àwọn òbí rẹ̀ láti lọ wá ìbọn náà tí wọn kò sì rí i. Ó ní lẹ́yìn ọ̀rẹ̀yìn Bàdà mú wọn lọ ilé mìíràn. Ilé náà ni wọ́n ti rí ìbọn náà tí wọ́n sì rí ọ̀pọ̀lọpọ̀ oògùn tó kó sílé náà, èyí tó jẹ́ ìyàlẹ́nu fún wọn. Ọ̀gá fìjìláńtè náà ni wọ́n fura lásìkò tí wọ́n lọ gbọn ilé náà yẹ́bẹ́yẹ́bẹ́, tí wọ́n sì sọ fún un pé wọ́n fẹ́ yẹ gbogbo yàrá tó wà nínú ilé náà wò. Ṣùgbọ́n Bàdà fárígá pé yàrá tí wọ́n gbẹ́ kòtò sí náà jẹ́ yàrá tí ohun àmúṣagbára rẹ̀ wà tí ẹnikẹ́ni kò sì lè wọ inú rẹ̀. Àmọ́ ọ̀kan lára àwọn fìjìláńtè ló ṣe bí ọkùnrin tó sì wọ inú yàrá náà. Kàyéfì ńlá ló jẹ́ fún ikọ̀ elétò ààbò náà bí wọ́n ṣe rí ọ̀gbun tí ọkùnrin náà gbẹ́ sí ọ̀kan nínú yàrá náà. Ní kété tí wọ́n sì rí nǹkan yìí ni wọ́n ké sáwọn ọlọ́pàá láti wá wo ohun tí ojú wọn rí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo, Olúṣọlá Aláyàndé, lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ jẹ́ kó di mímọ̀ pé àwọn fìjìláńtè ìlú Èpìnmì ló nawọ́ gan àwọn afurasí náà tí wọ́n sì fà á lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́. Aláyàndé sọ pé ní kété tí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà ni ọ̀gá ọlọ́pàá ní agbègbè Èpìnmì gbé ìgbésẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Gbogbo ohun tí iléeṣẹ́ ọlọ́pàá rí náà ṣàfihàn pé afurasí ajínigbé ni àwọn èèyàn tó hu irú ìwà yìí. Ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Aláyàndé fi kún pé ní kété tí ìwádìí bá parí, wọn yóò gbé àwọn afurasí náà lọ sílé ẹjọ́. Àwọn sì ti rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí láti ṣàgbékalẹ̀ ẹjọ́ náà níwájú adájọ́. Ọ̀kan lára àwọn olùgbé ìlú náà, Fẹ́mi Òjó àti Àjàyí Àtẹ́wọ́gboyè, tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ pé ìyàlẹ́nu ńlá gbà ló jẹ́ fún wọn lásìkò tí wọ́n dé oríkò náà. Wọ́n sọ di mímọ̀ pé ìbẹ̀rùbojo ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú nítorí ọ̀nà oko ní ilé náà wà, èyí tó ṣàfihàn pé kò sí ààbò lórí àwọn ará ìlú. Ó ní ìlú Èpìnmì Àkókó jẹ́ ìlú alálàáfíà, inú àwọn sì dùn pé ọwọ́ tẹ àwọn ẹ̀dá tó ń da ìlú rú náà. Wọ́n gbóṣùbà káre fún àwọn ikọ̀ fìjìláńtè àti àwọn ọlọ́pàá fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Wọ́n ní àwọn gẹ́gẹ́ bí aráàlú yóò sì túbọ̀ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró láti lè fọ ìlú náà mọ́ pátápátá. Afurasí olóògùn owó ṣekú pa ọmọkùnrin ọmọ ọdún 6 nípínlẹ̀ Bayelsa, gbé òkú ọmọ náà pamọ́ sínú àpò ṣàkà ìkà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bayelsa ti nawọ́ gan afurasí kan tórúkọ rẹ̀ ń jẹ́ Godspower Ebisimia tí ọ̀pọ̀ mọ̀ sí Bobby, fẹ̀sùn pé ó lọ́wọ́ nínú ṣíṣekú pa ọmọkùnrin Muhammadu Bila ọmọ ọdún 6 ní Yenagua. Ọmọ bíbí ìpínlẹ̀ Nasarawa ní olùfarakásá náà. Ìròyìn jẹ́ kó di mímọ̀ pé wọ́n tan ọmọ náà ni, tí wọ́n sì ṣekú pa lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ní àdúgbò Atalin ní Ovom níjọba ìbílẹ̀ Yenagua. Gẹ́gẹ́ bí ìwádìí àwọn ọlọ́pàá, afurasí náà jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn Greenlanders, ikọ̀ ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n mọ̀ fún lílọ́wọ́ nínú ìwà ọ̀daràn, ipá àti ìṣekúpani ṣètùtù. Ìwádìí àkọ́kọ́ fi hàn pé àfàìmọ̀ kó má jẹ́ pé wọ́n gbé iṣẹ́ náà fún Bobby ni láti pèsè ọmọkùnrin náà fún ètùtù tó ní ọ̀pọ̀ oògùn abẹnugọ̀ngọ̀ fún oògùn ìṣọ́ra ààbò. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Bayelsa
ọ̀gbẹ́ni Francis Idu jẹ́ kó di mímọ̀ pé ètò àyẹ̀wò òkú ṣíṣe yóò wáyé láti mọ ohun tó ṣokùnfà ikú náà àti láti mọ àrídájú sáká bóyá májèlé ni wọ́n fún ọmọ ọ̀hún. Nígbà tó wà látìmọ́lé, afurasí náà jẹ́wọ́ ṣíṣekúpa ọmọkùnrin ọ̀hún. Ó ní òun gbé oògùn olóró ice lura lákòókò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé. Ó ní lọ́jọ́ burúkú náà òun gbé oògùn olóró lura nígbà tí òun jẹun pẹ̀lú ọmọkùnrin náà. Lójijì lòun dìde tí òun sì la ọmọ náà mọ́lẹ̀. Afurasí ẹni tó farapa lákòókò tí àwọn aráàlú tínú ń bí ń gbìyànjú láti ṣèdájọ́ lọ́wọ́ ara wọn láti lù ú pa ṣáájú kí àwọn agbófinró ọlọ́pàá tó gúnlẹ̀ sí agbègbè náà tó sì bá ara rẹ̀ láhàámọ́ àgọ́ ọlọ́pàá pẹ̀lú báńdéèjì lórí rẹ̀ tí ẹ̀jẹ̀ wà lára rẹ̀. Ẹ̀wẹ̀, ọ̀gá ọlọ́pàá tako ìjẹ́wọ́ Bobby. Ó ní kò sí àmì àpá kankan lára ọmọ náà tó fi hàn dájú sáká pé wọ́n la ọmọ náà mọ́lẹ̀ ni. Àwọn ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ pé ó ṣeéṣe kó jẹ́ pé májèlé ni afurasí fi ṣekú pa ọmọkùnrin náà. Bobby tako ẹ̀sùn tí wọ́n tún fi kàn pé wọ́n san mílíọ̀nù kan náírà fún láti ṣọṣẹ́ láabi láti ṣekú pààyàn. Ó ní wọn kò sanwó fún òun láti pa ọmọkùnrin náà sóògùn. Kọmíṣánná ọlọ́pàá Idu ṣàlàyé pé gbígba afurasí náà láàyè láti sọ̀rọ̀ níta gbangba lójútáyé wà lára ìgbìyànjú iléeṣẹ́ ọlọ́pàá láti dẹ́kun àhesọ̀rọ̀ tó ń wáyé nípa pé àwọn ọlọ́pàá ń bo àwọn ọ̀daràn láṣìírí tàbí pé afurasí ti kú sí àtìmọ́lé. Kọmíṣánná náà sọ wípé àwọn kò ní í figbá kan bọ̀kan nínú lẹ́nu iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tí àwọn ń ṣe. Ó tún fi mú dá àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lójú tó fi mọ́ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò obìnrin àpapọ̀ Federation of Women Lawyers FIDA àti àwọn àjọ yòókù tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn lójú pé iléeṣẹ́ ọlọ́pàá yóò rí dájú pé ìdájọ́ òdodo farahàn. Ó mà ṣe o, èèyàn kan farapa 62 ilégbèé ló jóná bí àwọn adaranjẹ ṣe kọlù sí ìlú Taraba. Ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ yìí ṣà ń peléke sí ni lójoojúmọ́. Àfi k'Ọlọ́run ṣá máa fi sọ rẹ̀ sọ wá. Ìkọlù míì tún wáyé níbi tí èèyàn kan ti farapa tí 62 ilégbèé sì parun lẹ́yìn tí àwọn afurasí adaranjẹ ṣe kọlù sáwọn ìlú tí wọ́n ti ń dáko níjọba ìbílẹ̀ Bali nípínlẹ̀ Taraba. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìkọlù ọ̀hún wáyé lẹ́yìn èdè àìyedè àríyànjiyàn látàrí ọ̀rọ̀ ó ṣe omi kò ṣe omi. Orísun omi odò kan tó wà lágbègbè àárín abúlé Tọ́bálí àti Àtóńgò ló pààlà láàrin àwọn ìlú Tífí tó ń dá oko àti àwọn Fúlàní adaranjẹ. Gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ Bali, Aboki Dauda ṣe wí, ó ní ìfàǹfà rògbòdìyàn wáyé nígbà tí arábìnrin kan lọ odò láti pọn omi tí ẹran màálù sì dojúkọ tí màálù ọ̀hún sì ń jìjàgùdù pẹ̀lú rẹ̀ fún omi tí obìnrin náà sì kojú wọn fún bíba omi tí ìlú ń pọn jẹ́ nípa bí wọ́n ṣe da màálù wọn mu omi tí àwọn aráàlú ń pọn fún mímu. Nígbà tó yá, bí àwọn adaranjẹ ọ̀hún ṣe bẹ̀rẹ̀ sí ń lu arábìnrin náà lálùbọ́lẹ̀ lálùbáminu. Níṣe ni arábìnrin náà ké gbàjarè síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún fún ìrànlọ́wọ́. Èyí ló mú kí àwọn olùgbé ìlú koro ojú sí ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀pọ̀ ilégbèé ni wọ́n dáná sun tí wọ́n sì ti sọ àwọn èèyàn di aláìnílé lórí. Ṣùgbọ́n àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ò pàdánù ẹ̀mí ẹnikẹ́ni. Alága ọ̀hún sọ wípé òun ti gbé ìgbésẹ̀ akin, òun sì ti bá àwọn adarí adaranjẹ ní sẹkítẹ́ríàtì ìjọba ìbílẹ̀ wí. Àwọn ti dá wọn mọ̀, àwọn sì ti ṣèkìlọ̀ fún wọn pé tí irú ìṣẹ̀lẹ̀ náà bá tún wáyé, àwọn adarí adaranjẹ yóò fojú winá òfin. Ó sọ wípé àwọn Fúlàní adaranjẹ ọ̀hún kò gbọ́ràn sí àwọn òbí wọn lẹ́nu. Ìṣòro tí àwọn ní pẹ̀lú wọn nù. Àgbẹ̀ kan Ezekiel Gbo ní abúlé Tọ́bálí tóun mórí bọ́ sọ wípé lọ́jọ́ náà àwọn ń ṣiṣẹ́ lóko níṣe làwọn adaranjẹ ọ̀hún ya bo àwọn pẹ̀lú ọ̀pá àti àdá. Níṣe làwọn sàsálà fún ẹ̀mí ara wọn. Wàyí o, ìjọba ìpínlẹ̀ Taraba ti sọ wípé òun kò ní fààyè gbà kí wọ́n máa da omi àlàáfíà ìlú rú nípa ìjà aáwọ̀ rògbòdìyàn ìlú sí ìlú tàbí láàrin àwọn àgbẹ̀ àti àwọn adaranjẹ. Ìjọba ní àwọn kò ní fààyè gba irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ láti sọ ìgbìyànjú àlàáfíà àwọn di yẹpẹrẹ. Àwọn agbésùnmọ̀mí ṣekú pa èèyàn 16, sọ iná sí 20 níye ilégbèé nílùú Plateau. Kí ló tún dé? Ó mà ṣe o, ìkọlù tuntun míì tún wáyé nípínlẹ̀ Plateau. Kò dín ní èèyàn 16 tí wọ́n ṣekú pa.
ogún ilé ni wọ́n sọná sí lákòókò tí àwọn agbébọn ṣèkọlù sí ìjọba ìbílẹ̀ méjì nípínlẹ̀ Plateau lálẹ́ ọjọ́bọ̀ Thursday. Àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ àti àwọn aládarí ìlú ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Àwọn aṣojú mi kòró kan sọ wípé ogunlọ́gọ̀ àwọn agbébọn ló ya bo abúlé Juwan ní agbègbè Tungo níjọba ìbílẹ̀ Bokos ní dédé aago 8:30 alẹ́ kù ìṣẹ́jú 5 tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ sọná sí àwọn ìlégbèé. Wọ́n sọ wípé èèyàn 13 pàápàá jùlọ àwọn obìnrin àti àwọn ọmọdé ní àwọn agbébọn náà ṣekú pa nínú ìkọlù ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn èèyàn ló múra láti lọ fẹ̀gbẹ́ lélẹ̀ láti sùn lálẹ́ lákòókò tí àwọn agbébọn náà ṣèkọlù sí wọn. Kefas Malai, alága fẹ́gbẹ́ alábòjútó àlàáfíà nílùú náà, tún sọ wípé àwọn ọ̀dọ́ gbìyànjú láti dojúkọ wọn ṣùgbọ́n tí agbára wọn pin. Alága ìjọba ìbílẹ̀ náà, ọ̀gbẹ́ni Amalau Samuel, fìdí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà múlẹ̀. Ó fi kún pé àwọn èèyàn tó farapa ti ń gba ìtọ́jú lọ́wọ́ lọ́gbà ilé ìwòsàn tó súnmọ́ ìtòsí agbègbè náà. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò gúnlẹ̀ sí agbègbè náà lẹ́yìn tí àwọn aṣekúpani ọ̀hún ti na pápá bora. Àwọn aládarí ìlú káàkiri ìjọba ìbílẹ̀ náà rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn aláṣẹ ìpínlẹ̀ láti jí gìrì sí pípèsè ètò ààbò tó gbópọn, mú ètò ààbò lọ́kùnkúndùn. Wọ́n ṣèkìlọ̀ pé tí ìṣẹ̀lẹ̀ ìkọlù yìí bá ń tẹ̀síwájú yóò ṣokùnfà sísọ ọ̀pọ̀ àwọn èèyàn di aláìnílé lórí, wàhálà rògbòdìyàn yóò sì máa dé bá ìgbé ayé ọmọnìyàn tí ìkọlù àwọn agbébọn náà kò bá dópin. Ẹ̀yin ìjọba wa, ẹ tètè wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ̀ yìí. Ọ̀pọ̀ ẹ̀mí àti dúkìá ń ṣòfò púpọ̀ lójoojúmọ́. Mo kábàámọ̀ o fún bí mo ṣe polongo ṣàtìlẹ́yìn fún ààrẹ Tinubu. Òṣèrébìnrin Bukky Raji ló rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ Nàìjíríà bẹ́ẹ̀. Òṣèrébìnrin Bukky Adékọ̀gbẹ́ Raji tí ọ̀pọ̀ mọ̀ sí Aminatu ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn èèyàn Nàìjíríà. Ó ní òun kábàámọ̀ fún bí òun ṣe polongo fún ààrẹ Bọ́lá Tinubu lákòókò ètò ìdìbò gbogbogbò ọdún 2023. Nínú fídíò ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún tó gba orí ayélujára kan, òṣèrébìnrin náà rawọ́ ẹ̀bẹ̀ fún ìdáríjì lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà, pàápàá jùlọ àwọn tó ń kojú ìṣẹ́ àti òṣì. Ó gbà pé àtìlẹ́yìn òun fún Tinubu tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ òṣèlú APC lọ́dún 2023 ló ti jẹ́ orísun ìbànújẹ́ fún òun báyìí, nítorí pé ọ̀pọ̀ àwọn èèyàn Nàìjíríà ló ń dojúkọ ìṣòro ìpèníjà ebi òjòjò àgbà fọwọ́ mẹ́kẹ́. Ó ní ìbànújẹ́ ọkàn ló jẹ́ fóun bí ó ṣe jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn Nàìjíríà ní kò láǹfààní láti jẹ oúnjẹ ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́. Ó mà ṣe ọ́. Ó rawọ́ ẹ̀bẹ̀ sáwọn èèyàn Nàìjíríà kí wọ́n dákun dábọ̀ kí wọ́n dáríjì òun. Ó bẹ àwọn èèyàn lórúkọ Ọlọ́run. Ó sọ síwájú sí pé òun kò gba náírà kan fún àtìlẹ́yìn tóun ṣe fún Tinubu. Ọ̀rọ̀ yìí ló jẹyọ jáde lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àgbà òṣèrékùnrin Ganiu Nafiu Alápẹ̀ni náà sọ̀rọ̀ jáde pé òun kábàámọ̀ pé òun ṣàtìlẹ́yìn fún ààrẹ Tinubu lákòókò ètò ìpolongo ìdìbò ààrẹ ọdún 2023. Àjọ òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkó náwó gan èèyàn 84 aláìnílélórí lágége. Ogunlọ́gọ̀ àwọn èèyàn aláìnílélórí làwọn àjọ òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkó tó ń rí sí ọ̀rọ̀ agbègbè àti àyíká Lagos State Environmental Task Force náwó gan palẹ̀ wọn mọ́ nínú iṣẹ́ ìrédè tí wọ́n gúnlé ládùúgbò Agége lọ́jọ́ Ẹtì Friday. Nínú fọ́nrán fídíò kan tó jẹ́ fífi ṣọwọ́ sáwọn akọ̀ròyìn, àwọn èèyàn kan nínú àwọn èèyàn ọ̀hún ló ń sùn lọ́wọ́ lákòókò tí àwọn àjọ òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkó ya bo agbègbè náà. Fídíò náà ṣàfihàn bí agbófinró kan ṣe ń fa arákùnrin kan ní ṣòkòtò náwó gan bí ọ̀daràn tí wọ́n sì kó wọn sínú ọkọ̀ ńlá náà. Kọmíṣánná fún ọ̀rọ̀ agbègbè àti ohun àlùmọ́ọ́nì omi Ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Wahab fìdí iṣẹ́ ìrédè náà múlẹ̀. Ó sọ wípé àpapọ̀ àwọn èèyàn 84 ló jẹ́ fífi gbòòrò òfin gbé ọkùnrin 82 àti obìnrin 2. Kọmíṣánná náà sọ wípé ìgbésẹ̀ náà wà lára ètò ìfọ̀mọ́ agbègbè lójú náà láti mú àyípadà àti ìmúpadàbọ̀sípò dé bá agbègbè àti àyíká ìlú Èkó. Ó tún jẹ́ kó di mímọ̀ pé gbogbo àwọn tí wọ́n náwó gan ọ̀hún ni yóò jẹ́ títarí lọ ilé ẹjọ́ ní ṣísẹ̀ntẹ̀lé. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá.